ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi Hajia on point by 2 ṣe wà lénìí. Thank you so much. Mo nígbàgbọ́ pé fídíò mi yìí ó máa tú ìdílé kan tàbí méjì sílẹ̀. Inshallah. Ìwọ ọkùnrin, o ní ìyàwó rẹ experience miscarriages ní èdè Yorùbá mi pé oyún sábà máa ń bàjẹ́ lára ìyàwó ẹ̀. Then ìyàwó rẹ ó ti experience stillborn. Tá bá ní kí ló ń jẹ́ stillborn, ó ní pé kí ọmọ kú sínú mọ̀mọ́. Tí wọ́n wá ìgbà tó di ọjọ́ tó bímọ, wọ́n gbé ọmọ yẹn jáde ní òkú ọmọ. Ìyàwó rẹ ti experience stillborn lẹ́ẹ̀kan, oyún ti bàjẹ́ lára rẹ̀ ní ẹ̀mẹ́ta. Like, o mọ̀ pé wọ́n ni cause ẹ̀ ni. Yes, wọ́n ni cause ẹ̀. You may be the cause more than 65%. Nítorí pé kíni, ìyàwó rẹ̀ wà nínú oyún. Òun fún ìyàwó rẹ̀ lóyún, ìyàwó rẹ̀ dẹ̀ ń gbóyún. Ó show pé ìyàwó rẹ̀ wà okay. Ìwọ náà dẹ̀ ní àtọ̀ rẹ̀ wà okay. Ṣùgbọ́n gbàrà tí ìyàwó rẹ̀ bá ti lóyún, gbogbo ọmọ àdúgbò ló ti dó tán. Gbogbo ọmọ àdúgbò ló ti dó tán. O mọ rọ́bà dáàbòbò lò. Ó wọlé sí ìyàwó rẹ̀ lára. Lẹ́yìn ìgbà tó ti dó gbogbo ọmọ àdúgbò tán, tó ti dó wọn, wàá padà wá sọ́dọ̀ ìyàwó ẹ̀. O lo rọ́bà dáàbòbò fún wọn. None of them. Ẹ̀yin ti tèmi, story èèyàn kan ni. Mo dẹ̀ mọ̀ pé ó ń affect àwọn èèyàn púpọ̀ náà, wọ́n lè mọ̀. Wàá wá padà wá sọ́dọ̀ ìyàwó rẹ̀. Wàá wá ti dá okó yẹn, wàá ti bọ ara ìyàwó rẹ̀ tó wà nínú oyún. Ẹ̀yin ti tèmi, tí n bá sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ti sọra rẹ̀. Pẹ̀lú gbogbo teaching wa, ṣé tí mi bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ti sọra rẹ̀? Ẹ̀yin kan ẹ sọ pé yes, àwọn kan sọ. Wọ́n ní àwọn ọmọ ológo kan ò fẹ́ bẹ́ẹ̀. Àwọn ọmọ ológo kan ti wà nínú oyún, bàbá rẹ̀ wá ń ṣe bẹ́ẹ̀. Pé àwọn ọmọ ológo kan ò fẹ́ bẹ́ẹ̀. Pé àwọn obìnrin míì gan bọ́lọ́run ṣe ṣẹ̀dá wọn ò fẹ́ bẹ́ẹ̀. Mo mọ̀ pé ẹ̀yin kan sọ wípé kò sí nǹkan tó guide ẹ̀, kò sí research, kò sí kíní kan tó back ọ̀rọ̀ náà. Yes, èmi náà gbàgbọ́ pé kò sí nǹkan tó back ẹ̀, but a lè fẹ́ kù. Orí tí Táyé yàn kọ́ ni Kẹ́hìndé yàn. Àwọn míì lè ṣe kí wọ́n mú jẹ. Àwọn ìyàwó míì, yes, ọkọ wọn dó tìta, ó ń dó wọn, wọ́n sì bímọ. Wọ́n dẹ̀ ń tẹ̀síwájú, ọmọ yẹn dẹ̀ já wọn lálùbáríkà. Bí Táyé ti yan tiẹ̀ kọ́ ni Kẹ́hìndé yan tiẹ̀. Àwọn ọmọ míì, ọmọ ẹlẹ́gbẹ́ ni wọ́n ò fẹ́ bẹ́ẹ̀. Àmọ́ ẹ̀yin kan, ní kò sí kan bá ṣe prove ẹ̀, kò sí bá ṣe máa prove ẹ̀ bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ dáadáa bẹ́ẹ̀. Tó jẹ́ pé tí ọkọ bá ń ṣerú ẹ̀ bẹ́ẹ̀, oyún yẹn máa bàjẹ́ ni, àbí kọ́mọ yẹn má wáyé. Ẹ̀dá àwọn ọmọ mi ò fẹ́ bẹ́ẹ̀. But ẹ má jẹ́ ká wá sọ irú yẹn. Ẹ sọ pé Yorùbá level nìyẹn. Ẹ má jẹ́ ká sọ irú yẹn. Ìwọ náà mò ń sọ̀rọ̀ lénìí, ìwọ dẹ̀ ń gbọ́ mi lénìí. Ìyàwó ẹ̀ ó wà nínú oyún, ọmọ lọ́mọ, ó sì lọ ń dó àwọn oríṣiríṣi obìnrin. Ṣebí jọ̀wọ́ nílẹ̀ báyìí, aṣọ oríṣiríṣi infections. Mo ṣe oríṣiríṣi infections tó ń dààmú àwọn obìnrin. Wàá ti lọ kó lára wọn, wàá wá ti bọ obìnrin yẹn lára. Ìgbà wo ni infection yẹn ò ní affect ọmọ tó wà nínú? Ìgbà wo ni? Yes, infections ó wà lára nǹkan tó lè affect obìnrin, tí obìnrin ó fi miscarry. Ó wà lára nǹkan tó lè affect ọmọ inú, tí ọmọ inú wọn ò fi bí ní stillborn. Báwo ló ṣe ń affect ẹ̀? Already ó ti affect ìyàwó ẹ̀ pẹ̀lú infections, ó ń gbé. Bó ṣe ń gbé infection yẹn, ó máa dàgbà lára, ó máa ba oríṣiríṣi nǹkan jẹ́ lára ẹ̀. At the end of the day, kò ní jẹ́ kí oyún yẹn kó attain maturity, kí omi kó tó burst. Infection lè jẹ́ kí omi inú kó burst. Tí omi inú bá wá burst, ọmọ yẹn ti wà exposed nìyẹn. A wá bẹ̀rẹ̀ sí ní gba oríṣiríṣi nǹkan tó yẹ kó gbà, a bẹ̀rẹ̀ sí ní gbà lọ directly sára. Tó bá dijọ́ ìbímọ, ẹ̀yin tèmi, àwọn obìnrin míì níjọ́ ìbímọ, omi yẹn ti already ta díẹ̀ síta. Infection ó ti wá kó sí dáadáa. Omi tó ń protect ọmọ yẹn ti already ṣílẹ̀lẹ̀. Tí yòókù wà fi open níjọ́ ìbímọ, òórùn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ míì wọ́n á ti kú sínú ẹ̀ because ó ti already exposed. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ míì tó bá jáde alive, ó máa pọ̀ ká ikú ni. Tó bá rí ìtọ́jú, ó lè yé. Bẹ̀ púpọ̀ kì í sábà yé tó bá rí bẹ́ẹ̀. Púpọ̀ kì í sábà yé. So, am I speaking to somebody out there? Ó ṣe é ṣe nǹkan tó ń kọ́ sí pé miscarriages ìyàwó rẹ̀ nìyẹn. A lè wá tiẹ̀ sọ wípé it's not infections. Ó lè jẹ́ nǹkan míì náà. Anything can happen. Ó lè bó obìnrin míì sùn ta, ó wá tí okó tó ti tìbọ̀, wá ti bọ̀ ìyàwó rẹ̀. Ó sì bẹ̀rù Ọlọ́run. Ó bẹ̀rù Ọlọ́run. Tí ẹ̀gbọ́n rẹ̀ bá ṣerú ẹ̀ tó bá mú jẹ, ìyàwó rẹ̀ lè yàtọ̀ sí wọn. Ìwọ gan ó lè yàtọ̀ sí wọn.
You understand? Àwọn tó ní level ọpọlọ lèmi ń bá wí o. Mi ò sọ àwọn tó máa argue nonsense. Tó bá jókòó reason kan tí mo sọ yìí. Mo ní ọ̀rọ̀ èèyàn kan ni mò ń sọ fún yín. Ọ̀rọ̀ èèyàn kan tó ń dẹ̀ sọ fún. Okay? A wá gbé tìyẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan. Obìnrin ò tiẹ̀ gbọdọ̀ try. Obìnrin tó wà nínú oyún ò gbọdọ̀ try. Obìnrin tó bá wà nínú oyún, ó ti wà nínú oyún, ó wá lọ ń do ọkùnrin míì. Ó ti wà nínú oyún, ó wá lọ ń do ọkùnrin míì ta. Ó wá sọ wípé ò ní miscarriage. Wà á ní miscarriage or kò ní stillborn. Because èyí tá kàkalẹ̀ fún ọkọ rẹ̀ ń sìn, ó lè affect ìwọ náà. Pàpàǹbarì, ìwọ náà tó wá ń do ìyàwó nínú oyún. Yorùbá ló sọ bẹ́ẹ̀. Yorùbá sọ wípé èèyàn tó bá ń do ìyàwó nínú oyún, ó máa tòṣì títí di ọmọ yẹn. Yorùbá ló sọ bẹ́ẹ̀. Ẹ̀yin kò sọ pé irọ́ ni. Yorùbá ló sọ bẹ́ẹ̀. Mi ò mọ̀ bóyá ó ní science backing. Ẹ̀yin náà lè máa bá mi jẹ́rìí sí pé yes, ẹ̀yin náà gbọ́ rí. Ìwọ ọkùnrin ọlọ́kùnrin ló ń bá ìyàwó sùn, ọmọ tó ń bá ìyàwó, ó ń bá oyún olóyún, oyún rẹ̀ kọ́ o. Kódà kó má jẹ́ ìyàwó tó kàn lóyún títì ni. Tó bọ̀bọ̀ yẹn wà nínú oyún tó lọ ń bá sùn. Àgbà tó bá bí ọmọ yẹn, tí ọmọ yẹn mọ iṣẹ́ owó ṣe fún rẹ̀. That is to say, tí ọmọ yẹn fi máa wọ maybe 25 years, tó máa mọ iṣẹ́ owó ṣe, ìwọ náà wàá fi lè kó ọrọ̀ jọ. Ẹ̀yin wá wo long time. That is to say, bóyá ló máa délé, ìwọ ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀. Èmi ò wá sọ nítorí pé bóyá ọ̀rọ̀ Isaac ọ̀nà Isaac, mo mú eléyìí wá nítorí àwọn tó ń suffer miscarriages, àwọn tó ń suffer stillborn. Ọlọ́pọlọ lèmi bá wí. Ọlọ́pọlọ lèmi bá wí. Ẹ̀yin tèmi, mi ò wá ní lọ láìsí pé màá mú kinní kan lẹ̀. Ẹ jẹ́ kí n fún yín ní recommendation yìí. Ó máa ṣe yín láǹfààní. Fún èèyàn tí ó bá ti ń experience threatening abortion, that is, ó ti ń rí ẹ̀jẹ̀ díẹ̀díẹ̀. Mo fẹ́ kó lọ bá mi wá ewé tó máa rí lójú àwòrán yìí, tí àwọn bàbá wa ń pè ní ewé fíàfíà. Wàá bá mi gẹ́tì níwọ̀nba. Tó mọ̀ pé tó bá gbó, ó máa fún ẹ ní dédé kọ́ọ̀pù, half cup. Wàá ṣànú pẹ̀lú omi iyọ̀ díẹ̀. Lẹ́yìn ìgbà tó bá ṣànú pẹ̀lú omi iyọ̀ díẹ̀, wàá tún wá ṣànú pẹ̀lú ordinary water. Yes, kó lè bá mọ̀ pé kò sí bacteria kankan lára ẹ̀. Wàá wá gbó. Tó bá wá gbó, wàá wá gẹ́tì ẹfun ní dédé teaspoon ìlàjì. Dédé teaspoon ìlàjì. Wàá mix ẹ̀ mọ́. So wàá ṣe báyìí láàárọ̀. Wàá ṣe báyìí ní alẹ́. Wàá ṣe bẹ́ẹ̀ like 3 days. Tó bá ṣe bẹ́ẹ̀, ó máa stop. Ẹ̀jẹ̀ yẹn máa stop inshallah. Fún ìwọ tó bá jẹ́ pé ó bá wà nínú oyún bá ṣe ń sọ̀rọ̀ yìí, ó dẹ̀ ń rí ẹ̀jẹ̀. Then live like maintain, reduce stress. Kẹ́dẹ̀ máa sùn. Kẹ́dẹ̀ máa jẹun lásìkò. Kẹ́dẹ̀ máa visit hospital. Okay? Then fún ìwọ tó jẹ́ wípé ọ̀rọ̀ ẹ la fi sọ program yìí. Bóyá èèyàn kan wà níbẹ̀ yẹn tó ń experience irú similar thing tí mo sọ yìí, tó jẹ́ pé like every time miscarriage yìí máa ń wáyé àbí stillborn. Mo fẹ́ kẹ́ ẹ wá nǹkan tá à ń pè ní ẹ̀fọ́ òdu àti ẹ̀fọ́ gúre. Ẹ mọ̀ lérèkórè every time as in maybe twice per week. Máa fi àwọn ẹ̀fọ́ yìí máa fi ṣe ọbẹ̀. Máa fi ṣe ọbẹ̀ jẹ. Máa fi ṣe ọbẹ̀. Fún ẹ̀yin tí ẹ bá wà ní ọ̀nà jíjìn, tẹ́ sọ wípé ẹ lè rí. Easily a lè turn ẹ̀ sí powder. Yes, wọ́n lè bá yín turn ẹ̀ sí powder. Àti ẹ̀fọ́ òdu àti ẹ̀fọ́ gúre. But tẹ́ bá fẹ́ ṣe, ẹ make sure pé ẹ sá síta. Ẹ sá sí abẹ́lé tí ò fi ní pa gbogbo nutrient ẹ̀. You understand? But kò bá better kó jẹ́ pé ọbẹ̀ lẹ fi ń jẹ like twice a week. Wàá máa ṣe lọ títí di tó fi máa bímọ. Kí ìyẹn dàbí coolant. Ó máa ń save oyún, kì í jẹ́ kí oyún jábọ́. Ọlọ́run dájú jùlọ o. But yes, ó ta lẹ́nu. Gbogbo àwọn tó mú recommendation yìí kalẹ̀, k'Ọlọ́run bá wa dúpẹ́ fún wọn. Yes, tó bá wá di towards pé oyún yẹn ti ń lọ successfully. Ó ti dé like 7 months. Fún easy delivery, successful, tó sì ní lead sí stillborn. Ẹ lọ bá mi wá ewédú. Ewédú yìí tá à ń sọ yìí. Ẹ fọ̀ normal. Ẹ mọ̀ bá mi wá ewédú, yes, from 7 months. So eléyìí ń sìn from 7 months. O lè máa ṣe ní once a week from 7 months. Once a week from 7 months. Tó bá ti gbẹ́nu dé 8 months, wàá máa ṣe ní ẹ̀ẹ̀mejì. Tó bá ti wá gbẹ́nu dé 9 months, wàá máa ṣe lérèkórè. Wàá máa ṣe like almost every day. Ewédú ẹ ṣànú dáadáa. Wàá wá blend ẹ̀. Kò easy láti mú o. Ó di gọ̀rọ̀rọ̀. Lọ́jọ́ òkúnlẹ̀ báyìí. Wọ́n ní pé bí ewé ò ṣe kí ni something lára. Ní ọjọ́ òkúnlẹ̀,
gọ̀rọ̀rọ̀ ni, kò ní ní ẹ lára at all. Ó máa easy tí ọmọ tó jáde easily, tí placenta náà ó sì tẹ̀lé easily, tí ìyá àtọmọ ó sì wà láyọ̀ àtàlàáfíà. Ẹ lọ bá mi try iṣẹ́ yìí wò. Ẹ lọ bá mi try rẹ̀. Inshallah ó máa bá yín lára mu. Ẹ̀yin tèmi, bye for now. Ẹ pàdé mi ní orí next video. Bye.